ọ̀yá ẹ má ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ẹ̀yin náà wò. ẹ fún Aníbáyọ̀ lọ́yọ̀ọ́ tó bá ń sọ̀rọ̀ nípa kéèyàn ní structure tó bá ń sọ̀rọ̀ nípa pé kéèyàn mọ̀ yàn tó bá ń sọ̀rọ̀ yìí pé ẹni tó ní àti mọ̀ ṣe bọ́ dáadáa ibi tí èmi ò sí wá ní parọ́ ni pé ẹni tẹ́yìn náà ti lò tẹ́ẹ̀mọ̀ yìí pé ó dáńtọ́ ni ìyí tí yóò wá wu àwa ní pé ìjọba tó wà ń bẹ̀ ń ṣe dáadáa kí àwọn náà tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ìjọba tó wà ń bẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì yẹn wá lè ní kíni kó lè ní continuity láti wá ní pé kẹ́ ìjọ kẹ́ fún wa ní bàbá wa Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mercy kìí ṣe tówó là ń ṣe fídíò yìí fún o ẹ̀yin tí a jẹ Ọlọ́run fi fún wa ẹ̀yin ẹ dábáyọ̀ dá wa Tinubu ọmọ olódòdẹ àwọn ò ní lajú wálẹ̀ kí dálùbọ̀ kó wọ̀ wọ́n mọ̀ fún yín láwọn rìpọ́ọ̀tì kan ṣùgbọ́n kò lè kún tó ìntàwárí ká tó sọ̀rọ̀ àjí ni J-pop ni ká tó sọ̀rọ̀ àṣekúnlówó ń bàdàn bàbá Tinubu ọmọ eléyàn ní Pẹ̀nkẹ́lẹ́ o ọmọ eléyàn ní Pẹ̀nkẹ́lẹ́ o tá a bá ń sọ̀rọ̀ yìí pé olóṣèlú grassroots lílé sílé torúkọ rẹ̀ ti ríǹgì bẹ́ẹ̀ ọmọ eléyàn ní Pẹ̀nkẹ́lẹ́ o torí ẹlòmíì olórí burúkú ni tó bá dọ́ndà comment section yóò ní pé Pẹ̀nkẹ́lẹ́ ló gbowó fún ẹ olóṣèlú tí ò bá lè jáde wípé òun lòun ra mọ́tò fún wa àbí kó ṣò rìsíìtì tóun fi tẹ́wọ́ mọ́tò fún wa kò ní jèrè tàyè kò ní yẹ olóṣèlú tí ò bá ti lè jáde kó mú ìsìtì jáde báyìí pé òun ló fún wa lówó tàbí amọ́tò yìí kò ní já fún. iṣẹ́ ọwọ́ tiwa làwa ń jẹ so ẹjọ́ nítorí Ọlọ́run bàbá Tinubu ọmọ olódòdẹ ọ̀rọ̀ yín náà ló tú wa ká torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ti ń dàrú pé ẹni tá a nífẹ̀ẹ́ sí dóòtẹ́ bá níbi tẹ́ ẹ̀ ń lọ lélẹ̀ kò sí tá a fẹ́ ṣe sí o ẹ̀yin lẹ́lẹ́gbẹ́ yín o ṣùgbọ́n ẹni tí yóò fèvọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí yóò fèvọ́ ẹ̀yin náà as president tí ó fẹ́ fún ẹ̀yin náà as president tó jẹ́ yí pé mi ò ní láìkí kó jẹ́ yí pé ọmọ olódòdẹ bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó tẹ́ tíráìpù ìbò yóò wà mọ́ wà divided fún yín àwọn Pẹ̀nkẹ́lẹ́ ó sì kó tán fún yín o wọ́n kó tán o wọ́n kó tán o àwọn Pẹ̀nkẹ́lẹ́ ó kó tán o wọ́n kó tán o ọmọ olódòdẹ mo fi Ọlọ́run búra fún yín àwọn Pẹ̀nkẹ́lẹ́ ó kó tán o wọ́n rẹ̀ láti ṣe anything mo fi owó àtọmọ kó tó wá fi dí mi lẹ́nu ẹ jẹ́ ká wá tún wo ti sùúrù tí bàbá yìí ti ní ẹ jẹ́ àwọn ti sùúrù tí bàbá yìí ti ní mo wá fẹ́ fi Ọlọ́run bẹ̀ wá àwọn ò làṣẹ́ẹ̀sì sí yín Pẹ̀nkẹ́lẹ́ Mercy àdọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ lè rí fídíò yìí gbogbo tẹ́yìn náà bá ṣe bó ṣe tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ bó ṣe gbogbo nǹkan tí tíkẹ́ẹ̀tì yóò ṣàfi bọ́ sí yín lọ́wọ́ ìlú Fẹ́mi lóyè ó yàtọ̀ sí ẹni tí wọ́n yàn fún lu o ẹni tí ìlú fẹ́ ẹni tí ìlú fẹ́ ni fá mú o ẹni tí fá mú ni fá yàn o Pẹ̀nkẹ́lẹ́ Mercy la fẹ́ kẹ́ wá lè mọ bọ́rọ̀ yẹn ṣe síríọ́sì tó ẹjẹ́ àdọ̀bálẹ̀ àjàmọ́ nǹkan kan o. àjàmọ́ nǹkan kan bàbá mi Tinubu àníwá yín tí o. tá a bá sì tún wo ọ̀rọ̀ yìí náà lórí ọ̀rọ̀ bí ó ṣe fẹ́ fún ẹ̀yin náà ni lórí ọ̀rọ̀ bí ó ṣe fẹ́ fún ẹ̀yin. afẹ́fẹ́ kọ́yọ̀ kún fún yín. ó kún Adélabú ló sì lè ṣe é. Adélabú ló lè ṣe o bàbá à ń bẹ̀bẹ̀ ni o à ń bẹ̀bẹ̀ ni o tẹ́ bá ti wá rí bóyá náà fídíò tá a ti ṣe lọ ọmọdé mọ kinní kan jẹ kó mọ̀ rà lọ́wọ́ ẹ ṣàforíjì fún wa ni o so sọlẹ́ alánàbí kẹrin sallallahu alaihi wasallam. ẹ ṣé ọ̀gá wa kò ní bàjẹ́ wọ́n fẹ́ tú aká lórí ọ̀rọ̀ Tinubu tẹ́lẹ̀ ni Ọlọ́run fún wọn ṣe. Ọlọ́run fún wọn ṣe. mo wá rí wípé a lè túká ogun yìí kò lè pè. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ Tinubu a gbọ́dọ̀ deliver Ọ̀yọ́ fún Tinubu. bẹ́ẹ̀ni. bàbá Tinubu ọmọ olódòdẹ aburú ayé ò ní dé bá yín ẹni tí bàmíjẹ́ ló gbà. àgbà yín ò dalẹ̀ jù báyìí lọ bàbá dáadáa ni yín èmi mọ̀ yín nítorí pé ọ̀rọ̀ democracy ó kà yín lára gan torí pé wà lára àwọn tó jìyà rẹ̀ lọ́jọ́ sí nígbà Abacha ń fi kú lé gbogbo yín kí ọ̀rọ̀ bá lé àdìtàn. nítorí wà lẹ́ báyìí ní ìsinmi pé bá mi yóò lóríṣiríṣi rìpọ́ọ̀tù tí wọ́n ti wá mọ̀ mú bá yín lóde Àbújá. bẹ́ẹ̀ni kò sí tí wọn ò ní fẹ́ pera wọn tán àwọn olóṣèlú orí pépà àwọn featherweight politician kò sí tí wọn ò ní pera wọn tán ṣùgbọ́n mi níbi tí nǹkan dé dúró ìbá mi Báyọ̀ Adélabú òkèrè nú Ọ̀yọ́ o ọmọ eléyàn ni. àtàtú wá sọ̀rọ̀ bàbá mi tẹ̀sí ọmọ Fọlárin ní Ìbàdàn tẹ̀sí Báyọ̀ Adélabú àbúwárí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ọmọ Fọlárin Ìbàdàn tó wá tún ní ká mọ̀ ẹ́ lè so lórí ọ̀rọ̀ Báyọ̀ Adélabú. ọmọ Fọlárin Ààrẹ Bọ́lá Tinubu ọmọ olódòdẹ bàbá wa ọmọ Fọlárin àwa wá dì rẹ̀ bẹ́ẹ̀ ni. kò tí ẹ ká ṣe tẹ̀síìmù Fọlárin bí ìgbà pé kó jámọ́ kankan náà ẹgbẹ́ òṣèlú yìí ó ti pẹ́ títí ń bá bọ̀ ó ti pẹ́. we can only overlook Fọlárin at our own risk. ní báyìí ní tó jẹ́ wá bá ọ̀gá wa
a lè tú ká ja ogun yìí ọmọ ẹni ò lè ṣèlú bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ́ẹ̀dì ọmọ ẹlòmíì. bẹ́ẹ̀ni kì í ṣe pé a fẹ́ jagun against yín a fẹ́ jagun on your behalf àwa fẹ́ tẹ̀sù láyà fún Tinubu ẹ fọ̀rọ̀ owó lẹ̀. ìbò Tinubu gbọ́dọ̀ kún àwa fẹ́ tẹ̀sù láyà. tẹ̀mọ́ fún alówó bẹ́ẹ̀ fún alówó owó baba sọ́mọ ni bẹ́ẹ̀ sì fún ani nǹkan kan kò ní di. nǹkan táwa fẹ́ pẹ̀nkẹlẹ mẹ́sì ní kẹ́ fún wa ó ti tó. Adélábù ó ti tó. Adélábù tó. ó ti tó. Adélábù tó ọkàn lóṣù òjò tó borí ẹgbẹgbẹ̀rún ọ̀dà ó ti tó. yíyẹ ni bàbá a ní owó publicity advertisement láti máa pariwo Tinubu káàkiri iṣẹ́ rẹ ti farahàn rẹ̀ bí ìwọ́gbọ̀n nídìí polówó coastal road ń lọ lọ́tún lọ́sì owó òṣìṣẹ́ ń lọ déédéé ó jẹ́ stéètì kankan lówó federal road náà tún lọ ní coastal highway. wọ́n ti ẹ̀jẹ̀ ká gbé ẹni blogger dìde against yẹ kó wá sọ pé orí òun burú lẹ́gbẹ̀ẹ́ àwa yìí ṣùgbọ́n ẹ ṣe sẹ́yìn láṣẹ pé bàbá Tinubu òye yé yín òṣèlú torí tó bá jẹ́ pé owó la fẹ́ ni àwọn ó ṣe fídíò fún yín pé kẹ́ ẹ fáwa lówó kẹ́ ẹ bá fún wa bónọ́ọ̀sì láti ṣùgbọ́n tí a fẹ́ lọ́jọ́ ṣùgbọ́n lọ́wọ́ ìyá àti ẹ̀fọ́ lọ́wọ́ yín mọ́. bàbá ẹ fún wa ní pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ìdí tèmi ṣe sọ bẹ́ẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ rí irú màtíríà pẹ̀ǹkẹ̀lẹ̀ yẹn kó wá fojú ignore rẹ̀ tí yahoo bá sì ní jẹ́ wá lọ́yọ̀ state ẹni tó kàwé tó láti máa ṣe bọ̀ dáadáa tó lé experience nínú ìjọba àwa ara wa ẹ mọ iye ọ́fíìsì tó ti ó dì fún yín bàbá Tinubu tí ó sì mẹ́hẹ̀ bàbá Tinubu kò ní mẹ́hẹ̀ fún yín second tenure yín àlàáfíà lẹ́ẹ̀fì lù ẹ̀mí gígùn lẹ́ẹ̀fì lù ẹni tó bá ní pé kẹ́ ẹ má lò lálàáfíà kẹ́ ẹ má lò lẹ́mú gígùn yóò kọyán láyé yóò lọ gbọ́ pẹ̀lú òun lọ́wọ́ ọmọ olódò dẹ àjàmọ́ nǹkan kan o àjàmọ́ nǹkan kan o ṣùgbọ́n ìwọ̀n bá ń tá a ní báwa náà ṣe jẹ́gi wọ́rọ́kọ́ sí ń dáná rú ẹsẹ̀ ẹ̀já dáná rú fún yín wò ẹ̀já dáná rú fún yín ṣùgbọ́n bàbá mi wọn ní fún yín rìpọ́ọ̀tì gidi o kálukú ń jà dùn àpá rẹ̀ àwọn èso lọ́sẹ̀lú inú ẹgbẹ́ tó bá wù ara lè lọ torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀jẹ̀lẹ̀ dúdú o lè rí wa ní àkọ́ọ̀dì lọ́la kó rí wa ní APC lónìí ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa èèyàn máa ń tẹ̀lé ẹ ti ń ṣe dáadáa tó ní àwọn ẹni tó ti fowó lọ àwọn ẹgbẹ́ ká ṣiṣẹ́ ìgbésí báyọ̀ kẹ̀ báyọ̀ pọ̀ léèyàn apáti pé ìbò kún kí ni bẹ́nẹ́fìtì tí Ọ̀yọ́ state máa rí lára Báyọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká wù ẹni tí è ṣe pé bóyá ebi ń pa tí è ṣe pé bóyá ẹnìkan ló fẹ́ fìnánsì tọrọ mi ò yọ ẹni tó jẹ́ pé fúnra lára rẹ̀ gan-an jagunjagun ni ibi ló bá ń lọ lórí ogun ọgbọ́dọ̀ kẹ́yìn ogun bàbá mi àṣekún lówó jẹ́ pọ̀pọ̀ àjí ó ti ẹ̀ kí àjí ẹkú àti mọ́ ṣe bọ̀ dáadáa bàbá àwọn ọmọ léjejé ń jẹ bàbá àwọn bọ́bọ̀ bàbá àwọn aráàlú àjíbóyè nation bóyè Ọlọ́run wọ lábẹ́ ṣe dúró ti ọ̀gá wẹ̀ ní sẹ́ẹ̀sì ayé ò ní dalẹ̀ yín o wọ́n ní fi nǹkan sí yín lóúnjẹ o wọ́n ní fi nǹkan sí yín sójú ara bá yín sùn ẹ̀ ní rí wàhálà o ọmọ yín ò ní sánkú ẹ̀yin ò ní sánkú torí ẹ̀ Tinubu ọmọ olódò dẹ ẹ̀ ṣe second term yín tẹ́ bá níbi tẹ́gbẹ́ ń lọ lélẹ̀ kí là ní ta fẹ́ ṣe tó ráwọ̀ èso lóṣèlú ṣùgbọ́n kó tó wá di pé ọ̀rọ̀ yẹn dọwọ́ rú tí wọ́n wà máa sọ pé irú bòwó lẹ wá fún Tinubu lọ́yọ̀ state yẹn báwo náà ṣe ṣe àwọn wo ló ń handle ló jẹ́ ká wá jáde wáyé pé in favour of you as well torí ibi tá a bá ti ń dárúkọ wò já wá gbàgbé pẹ̀ǹkẹ̀lẹ̀ já gbàgbé gbogbo àwọn tó kù ibi tá a bá ti ń sọ̀rọ̀ Teslim Fọlárìn nínú ọ̀rọ̀ ìṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣètòbò ká wá mú àwọn pẹ̀ǹkẹ̀lẹ̀ sí i táwọn náà ti láti máa ṣe bọ̀ dáadáa tọrọ òṣèlú sì yé wọn. ọjọ́ tẹ́rù ti ń bà mí ọjọ́ tí olóyè Adélábù Tẹ̀sí Fọlárìn bàbá buhari látọ̀yọ́ ilé Fatai Buhari tí ẹ ti jọ wà nínú yàrá kan tí wọ́n ṣe mítìn àtọ́rọ̀ ẹ̀lẹ́yìn ti ń bà mí. àwọn tí wọ́n ní òṣèlú Ọ̀yọ́ rí. àwọn tó lọ́yọ̀ ní kò sí kankan mọ́ àwọn tó lọ́yọ̀ ní àwọn yẹn ni wọ́n rìn lójúlé dójúlé lọ́dẹ̀dọ́dẹ̀ àwọn yẹn ni wọ́n lè ṣiṣẹ́ tí eku sì wà lára wọn. Báyọ̀ Adélábù pẹ̀ngẹ̀lẹ̀ mẹ́sì ìgbà kan sọ́mọ̀ pé mo jáde pé mi ò ṣe òṣèlú mọ́ débò mọ̀ pé mo jáde pé mi ò ṣèlú mọ́ nígbà mo gbọ́ pé ẹ̀kíní yẹn ti dàrú pé a sì wá nínú màtíríà ńlẹ̀ màtíríà Adélábù wà lùsẹ̀ wọ́n dẹ̀ ní pé kí kinní kan tó di kinní kan lú. kí sọ̀bìà tó dégbò Olúgànbẹ̀ là ké sí. torí ẹ̀ la ṣe ń ké sí ọ Tinubu tó rà mọ́ tó ní ní kápá àdẹ̀mọ̀ yìí pé bàbá mi láìkí kí ẹgbẹ́lú fún ẹni tí ó kọ̀mpítẹ́ǹtì kù láti sọ fún yín pé kẹ́ ẹ jọ. ṣé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣèkó dáadáa látijọ́ yìí ṣé nítorí pé ń gbé fáwọn tó competent. bẹ́ẹ̀ni wà láìtàláì pẹ́ńkẹ́lí ó ṣe dáadáa bàbá mi. yóò ṣe eré o. pẹ́ńkẹ́lí ó ṣe dáadáa bàbá mi. yóò ṣe eré o. àpáhàn tó kù ló dábọ̀ òun ti kó jóòsùn wọ̀nyí
kó tún wá ti ní sùúrù kò gbọ́dọ̀ jẹ́ mi wà láìtàlẹ́ mo lè ti wà lọ́sítù èèyàn ní sùúrù for good 3 times ó ti yẹ látàgé ìṣèlú ó ti sọ wípé kó sáàdùn tó wá kú tọ́nu ẹ̀ ta ló lè gbarú ẹ̀ tí ó ní bínú kò sẹ́ni tó lè gbarú ẹ̀ tí ó ní bínú ẹni sẹ́sìn àwọ̀ tẹ́ ẹ bá fún wa lówó àmọ́ ni owó baba sọmọ ni tẹ́ ẹ bá fún wa. tẹ́ ẹ bá fún wa lówó owó baba sọmọ ni kì í ṣe owó òṣèlú owó baba sọmọ ni. ó yẹ kí Ṣèyí Tinubu gan tiẹ̀ ti reach out sí a pé aládùn ọmọ Tinubu. bẹ́ẹ̀ni ó yẹ kẹ́ ẹ ti reach out sí a bọ̀ tẹ́ ẹ reach out sí a ẹ fún wa pẹ̀nkẹ́lẹ́. tó bá jẹ́ pé pẹ̀nkẹ́lẹ́ gan lẹ fẹ́ fi ṣe pàṣípàrọ̀ owó fún wa ó tẹ́ wà lọ́rùn. pẹ̀nkẹ́lẹ́ gan tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́. mo fọlọ́ wúra pẹ̀nkẹ́lẹ́ ti tó ẹ jọ àánú ni ká ẹ ṣe àánú ni congratulation rẹ mi ìwọ náà ṣe jẹ́jẹ́ o ayé ò sí dá sí o ayé ò sí dá sí o ẹni tó burú mọ bẹ́ẹ̀ ni búburú ṣe èmi náà mọra mi èmi ò ń ṣe kinní kan rẹ jẹgbọn n tí yóò sì mọ da náà ni pé ká ríra wa pàǹsí dáadáa gbogbo ó bú mi ó tẹ́ mi ó fà mí lásọjá ìyẹn ìjálé ayé lásán ṣùgbọ́n ìjọmọ ènìyàn ní kókó pé sáà ń ga ṣé progress ń wà. ó ń wà ṣé tẹ̀síwájú ṣẹlẹ̀. ṣé tí progress bá ti ń wà tí ayé ò sọ̀kọ́ ló jẹ o tí ayé ò sọ̀kọ́ lè èmi ò jẹ o fọ́nì tí kà yẹra fún un mọ́ bá ṣe mọ́ láìfù lọ bẹ́ẹ̀ láyé igi yóò da oyóngbó owó da oyóngbó igi wo gan ló fi sí. lọ́wọ́ fi sí ọbẹ̀ jí ní ọ̀gá wa. àwọn ló sábà sí ilé ayé ò ṣe dá sí. nísìnyí Ọlọ́run ti ń gbàdúrà tiwa náà. ìtínú mi dẹ̀ dùn sí ni pé oore tọ́lọ̀ ń ṣe fún wa yìí oore ìfọkànbalẹ̀ kìí ṣe yí pé ẹnìkan ló mú kí mọ́tò wà pé. tó wá sọ pé gbàgbà. wípé ara mọ́tò fún ọ. àwa náà ti ń gbéra nú ayé débi pé à ń lè kówó lódìdí lọ ra mọ́tò. èmi tí ì jẹ èrò kan pé ńlọ́kadà tí wọ́n bá lọ ra mọ́tò ó nìgbèrè àbò lórí. so ló jáde wípé ẹ̀yin kọ̀mẹ́díàn tó dẹ́kun náà ẹ múlẹ̀ ayé simple ayé ò lọ fà kò lè jẹ́ ìnìkan lọ títì ẹgbẹ́ débi ẹ ti ròyìn wa láì dá nobody really cares torí báyìí kò kí ẹ̀ torí pé owó ń bẹ lọ́wọ́ yín nìyẹn kí ẹ̀ tó bá jẹ́ ìgbẹ́ wà ní position pé ẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe trendy káàkiri kò sẹ́ni tẹ́ẹ̀ nílé bá ṣe torí àlọ́ fi jẹ́ pé àwọn ọmọ ọkọ mi yẹn àánú wọn máa ń ṣe mí torí àwọn ọmọ tán máa ń rò bẹ́ẹ̀ yẹn gidi ni wọ́n yẹn musa làwọn ọmọ yẹn àwa náà ti ń ṣe dáadáa a sì ṣẹ̀ṣẹ̀ àti ìdèbí kan dúró a ṣe bẹ̀rẹ̀ ní àtúgàjù báyìí lọ Tinubu ọmọ dódò dẹ kìí ṣe towó o tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ o sì mọ ibi tọ́rọ̀ ń lọ bàbá mi yín tí ó sì wù mí láti ṣe náà yín bẹnu yín ṣùgbọ́n ẹ̀ ń kọ́ńsídà yìí pé ẹ méje ń bàjẹ́ lọ́wọ́ eléyìí inú mi ò wá ní dùn kẹ́ bàjẹ́ lọ́wọ́ ara yín. o ti yọ méje ń tẹ́ lọ́wọ́ eléyìí méje ń tẹ́ lọ́wọ́ eléyìí téèyàn bá padà tẹ́ lọ́wọ́ ara. tọwọ́ ara ẹ̀ ń kọ́. tí wọ́n bá ń ṣe méje ń tẹ́ lọ́wọ́ eléyìí méje ń tẹ́ lọ́wọ́ eléyìí orí ọwọ́ rẹ̀ yìí kò ní dé. ó dẹ̀ ṣe wà ní lower level náà ló wà ní high level. bàbá mo fi ànábì Ọlọ́run búra mo fi ìjẹ́kan ṣoṣo Ọlọ́run búra Ọ̀yọ́ Báyọ̀ la wà yìí o kò sí ọmọ náà tó lè deliver Ọ̀yọ́ state. Ọ̀yọ́ Báyọ̀ ní. Báyọ̀ deliver ni Báyọ̀ deliver ni bàbá àwọn bọ́ìsì àwọn jagunjagun tí wọ́n lè wọnú agbolé ságbolé pé àwọn kànfàṣà lóríṣiríṣi tí wọ́n mọ polongo bò láti ojúlé dójúlé. àwọn Báyọ̀ ló ní wọn lọ́wọ́ àwọn Báyọ̀ ló láwọn ọ̀dọ́ lọ́wọ́ àwọn mo fọ́nà búra bàbá mi àwọn Báyọ̀ àwọn pẹ́ńkẹ́lẹ́ ló ní ọ̀dọ́ lọ́wọ́ bàbá Ìjíbóyè bàbá àwọn bọ́bọ̀ bàbá ẹ kàn béèrè wò pé ta la jí yẹn gan bàbá bọ́bọ̀ làwọn àjí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Tinubu ọmọ olódò dé second term tiẹ̀ ti tú ó ti sú ọ̀ ọlọ́ọ̀ ẹ fún wa ń pẹ̀ǹkẹ́lẹ́ second term ti sú ọ̀ wọ́n ẹ fún wa ń pẹ̀ǹkẹ́lẹ́ ẹ fún wa ń pẹ̀ǹkẹ́lẹ́ torí Ọlọ́run ẹ fún wa ń pẹ̀ǹkẹ́lẹ́ torí materials tó jẹ́ ni o torí àwọn aráàlú náà ni o torí aráàlú ó benefit ni o ó ní o torí ẹni tó kàwé tó ti ní ìrírí. tètè wo pé òun yẹn tó ti wá lómi ńlẹ̀ tẹ́lẹ̀. àní security Ọ̀yọ́ state àwọn Báyọ̀ ló fi lélẹ̀ látàrí Ajúmọ̀ yìí ti operation burst Báyọ̀ ló má ìdí ààrẹ wa ẹni tí ò èso ní gọ́fúnà ń bá yẹn ò bọ̀ in the service of him Ajúmọ̀ bí was able to do a lot of things tó jẹ́ pé nǹkan ò fẹ́ tó bá lẹ́ni ire bá ṣiṣẹ́ ẹ̀yà wá ìmọ̀-àyíká agbára tó wé ó ta social media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o kárí ayé. ó ta social media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding birthday
bonira coronation anniversary concert product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀ professional camera wa mú sánsan lightning wa mọ́lẹ̀ kedere sound wa já tòròtò drone camera wa wúni lórí editing wa ò lẹ́gbẹ́ finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. ó ta Sánsan Media níbikíbi.